níṣẹ́ làwọn èèyàn ilẹ̀ Ìbàràpá ń káyà sókè báyìí ò bí àwọn agbébọn ṣe ń jí àwọn onílé epo àtàwọn oníṣòwò gbé láti gba owó gọbọi kí wọ́n tó tú wọn sílẹ̀. Akọ̀ròyìn Àbọ̀dé Akínjọlá ṣàbẹ̀wò sí ìlú méjèèjì tó parapọ̀ di ilẹ̀ Ìbàràpá. Ó yá ẹ̀jẹ̀ àjọ̀dọ̀ ọ̀hún. Méje ló parapọ̀ di ilẹ̀ Ìbàràpá tí í ṣe Làǹlátẹ̀, Èrúwà, Igbóọrà, Ìdèrè, Ayétẹ̀, Tápà, Ìgàngàn àtàwọn abúlé míì tí wọ́n parapọ̀ níbẹ̀. Ńṣe làwọn èèyàn náà ń gbé pẹ̀lú inú fo àyàfo báyìí bí àwọn agbébọn tẹ́nikẹ́ni kò mọ̀ ṣe ń ya wọ ìlú náà láìpẹ́ yìí tí wọ́n sì ń jí àwọn èèyàn kan gbé níbẹ̀. Ìwádìí tí ìkọ̀ròyìn wa ṣe fi hàn wípé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń jí gbé náà ní iṣẹ́ wọn fara jọra wọn nítorí ọ̀pọ̀ wọn ló ní ilé epo láwọn ìlú káàkiri. Èyí tó wáyé gbẹ̀yìn, àwọn 4 tí iṣẹ́ wọn jọra wọn nílẹ̀ Ìbàràpá ni wọ́n jí gbé tí wọ́n sì fìyà jẹ wọ́n táwọn ajínigbé ọ̀hún sì tún fi wọ́n pamọ́ tí wọ́n sì gba òbítíbitì owó kí wọ́n tó tú wọn sílẹ̀. Láti lè mọ bí àwọn olubi ẹ̀dá yìí ṣe ń pitú ọwọ́ wọn ló mú kí ìkọ̀ròyìn iléeṣẹ́ wa kàn sí ọ̀kan lára àwọn tó rí kó yọ lọ́wọ́ àwọn ajínigbé náà, Alhaji Ganiyu Saliu, tó sọ ohun tójú rẹ̀ rí lọ́wọ́ àwọn agbébọn náà. Ó ní iwájú mọ́ṣáláṣí tóun ti kírun tán ni wọ́n ti jí òun gbé ní nǹkan bíi aago 9 alẹ́ nílùú Igbóọrà. Àbí aago 9 àbọ̀ wọ́n gbé mi lọ tún látòtún lọ Ọ̀yọ́, látọ̀yọ́ lọ Ògbómọ̀ṣọ́. Nígbà tó dijọ́ kẹrin ìjọ náà wọ́n ti ń béèrè fún 20 million 30 million. Àwọn gbà tó yá àjọ sọ títí wọ́n ní àwọn gba 4 million jálẹ̀. Níjọ́ tí wọ́n gbé mi gan wọ́n gba 200,000, ọjọ́ 4.2 million 4 million 200,000. Fúlàní, Haúsá, Yorùbá àwọn bí ààbò àwọn ọlọ́pàá àwọn sójà á máa pàtró gbọ́ rẹ̀ rárá. Bákan náà, nígbà tó ń sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe rí aya olùdarí ilé epo Àlàáfíà Táyọ̀gbà, Alhaji Mudashiru Adédèjì ní àwọn agbébọn náà yabo ilé epo ọ̀hún tí wọn kò sì bá ẹni tó ní nílé, èyí tó mú kí wọ́n pakuru mọ́ ìyàwó rẹ̀ tí wọ́n sì jí gbé lọ. Ogun ajínigbé tá ń pè ní kidnapper ó ti fẹ́ di gbọmọgbọmọ púpọ̀ jù ní ilẹ̀ wa ní Ìbàràpá ń bí báyìí. Gbọmọgbọmọ yìí lágbègbè wa ó fẹ́ lágbára, ó kó wa sínú ìpayà tá a tiẹ̀ fẹ́ mọ ibi tí a gbà mọ́ rárá. Ohun tí a fẹ́, a mọ̀ pé Ọlọ́run ni aláàbò ṣùgbọ́n ó fi àwọn kan ṣe alákòóso. Eléyìí ló fa kíké gbàjarè wa lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ olórí ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn Commissioner of Police àti Director of SSS. A ti fi àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí tó wọn létí ní ipasẹ̀ agbẹjọ́rò wa, léyìí tí wọ́n sì ṣèlérí fún wa pé àwọn á gbìyànjú láti wá nǹkan ṣe sí i. Àmọ́ láti ìgbà náà títí dèní a ò rí ipa kankan bí tí lè wù kí o mọ̀. Nígbà tó ń bá ìkọ̀ròyìn iléeṣẹ́ wa BCOS sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Muraina Tawhid ṣàlàyé síwájú sí i. Ìgbà tó ń wọlé, àwọn 5 àbí àwọn 4 ló wọlé, àwọn 3 mú bọ́nú ẹnìkan mú àdá lọ, ẹnìkan mú ọ̀bẹ lọ́wọ́ nù wọn. Wọ́n láyé ní bọ̀ dáhùn gbogbo àdọ̀bálẹ̀. Ìgbà tó gbogbo àdọ̀bálẹ̀ wọ́n ṣàní kí nìkan tó ṣe pé alájà ń kọ́ àtàlájì. Pọ̀ sálájì nínú ilé. Alájì wà ń ta àti kíni wọ́n ṣàrí alájì abálájà gbà wọ́n alájà wọ́n ṣàmú alájà wọnú ọ́fíìsì. Gbogbo tó pàjọ yẹn wọ́n gba owó yẹn. Ìgbà tó padà jáde padà wọ́n ò gbé mọ́tò wá, wọ́n wá ní ọ̀hún neutral ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Ìgbà tó dẹ̀ wá ń bẹ̀ nísìn wọ́n wá dúró like 7 minutes wọ́n ṣàn release wọn ò rí mọ́tò tó fẹ́ ajak. Gbogbo mọ́tò tó wà lè pọ̀ yẹn wọ́n gba mọ́tò kẹ́ni ìyẹn ní security ìyẹn ò start. Mọ́tò kejì kò sí bátìrì ń bẹ̀ but ọ̀fẹ́ni ẹnìkan wọnú ilé epo yẹn òun bọ̀ wá láti sàlẹ̀ bẹ̀ nísìn mọ́tò ẹnìyẹn náà gbà òun náà padà fi gbé ẹnìyẹn lọ. Ẹ̀wẹ̀, nígbà tó ń fèsì, igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá AIG lẹ́kùn 11 Lẹ́yẹ Oyèbádé ní bí àwọn ọlọ́pàá ṣe wà lójú òpópónà Másọ̀sẹ̀ Ìbàràpá àti ìdásílẹ̀ ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ àwọn àjọ aláàbò yòókù, èyí yóò mú kí ààbò tó gbópọn tún wà lágbègbè náà. Àwa àti aráàlú a ní láti ṣe àjọṣe láti rí wípé àlàáfíà ó tó wa lára. Àwọn èèyàn míì tí àwọn ajínigbé tún jí gbé nílẹ̀ Ìbàràpá ní ẹni tó ní ilé epo Adolad ẹlẹ́kọ̀ọ̀kan nílùú Ìgàngàn tí ó wà láhàámọ́ wọn fún ọjọ́ 15 lóṣù kejì ọdún 2019 àti ẹni tó ní ilé epo Arolat tó fi mọ́ ọ̀gbẹ́ni Ọpẹ́yìn tí wọ́n jí gbé nílùú Màyá lẹ́bàá Làǹlátẹ̀ lọ́dún 2018.